Dynamism is what makes life interesting. Of course, people are meant to be dynamic, especially when it comes to profession. If you take a look at the way things are going, people are now taking what we call creativity seriously. Talking about tailoring, that's fashion designing, like people would like to call it, and being a salonist, hairdressing, the process, barbing, weathering, fabrication, and all sort of what. In fact, we can't even mention all because there are countless number of them. That's what makes life go round. And in one way or the other, as far as economy is concerned now, they are even advising us right from school, and people are beginning to have it in their courses of studying in the university, even right from the elementary school, that you should learn how to do one thing or the other. That's being crafty. And now we call it artisans on Moinet TV. To enjoy more of our interesting programs, kindly subscribe to Moinet TV on YouTube, Facebook, Instagram, Twitter, and Terrestrial TV. I am Ayinla Kolawole, that's the legend. You're welcome back to the show, Artisans on Moinet TV. This is where we do it. Like I said earlier on, that I have a big guest in the house. In fact, I'm so happy to have him around because it's not easy. Before we got in, we went there, quite a number of times, but it is very understandable that he's a very, very busy person. Just because of the position he's occupying in the city. I'm talking about no other one but Alhaji Saad Alawaye, the president, Kwara State Artisans Congress, Kwaku. Alhaji, you're welcome to the show, sir. Yes, sir. Alhaji, before we even start the program, we discovered that quite a number of times what's of these there simply, although once of them are busy. She could leave. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أدوبر لولو أدوبر لولو أدوبر لولو الحمد لله رب العالمين. Mo fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá iléeṣẹ́ yìí ní agbára Ọlọ́run. Iléeṣẹ́ yìí ó máa ròkè ni. Iléeṣẹ́ yìí ó máa ròkè ni. Iléeṣẹ́ yìí ò ní parí láí yóò máa bẹ̀rẹ̀. Yóò sì gbòòrò jù báyìí lọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. La ilaha hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó dàbí kí ilé dákọ̀ ara mi torí Yorùbá ní ó kọ òun náà ní ìjánu ọmọ. Orúkọ tèmi ní Alhaji Saad Alawaye tí mo jáde láti agboolé Alawaye ní Ìlọrin West local government ní Bàkàtà. Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ sí. Kárí pẹ́. Gẹ́gẹ́ bí president Kwara State Artisans Congress, that was a Kwara State chapter, àbí? Kí ni ìtumọ̀ artisans kankan? Ìtumọ̀ artisan ni pé abábẹ́ túmọ̀ artisan oníṣẹ́ ọwọ́. Oníṣẹ́ ọwọ́ ẹni tó níṣẹ́ tí ń lo ọpọlọ rẹ̀ tí ń dáṣẹ́ rẹ̀ sí oníjẹ́ oníṣẹ́ ọwọ́. Iṣẹ́ ìwà oríṣiríṣi ní tí ń ṣe tẹ́lọ̀ iṣẹ́ ọwọ́ ni, wẹ́dà iṣẹ́ ọwọ́ ni, aluminium fabricator iṣẹ́ ọwọ́ ni, aluminium pot iṣẹ́ ọwọ́ ni, tẹ́lọ̀ iṣẹ́ ọwọ́ ni, àmàhè káńtẹ̀ fíjì iṣẹ́ ọwọ́ ni, radionic iṣẹ́ ọwọ́ ni, mẹ́ni bẹ́ẹ̀ lọ tó wà nínú Artisan Congress. Tí n bá kà ní eléyìí ní àwọn oníṣẹ́ ọwọ́ tí a wà ní under Artisan Congress. Lónìí ní ẹgbẹ́ kọ̀ọ̀kan mẹkáníìkì bíríkìlà mẹ́ta gbogbo wọn bá wọn lọ́gbẹ̀ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan wẹ́dà nígbà tó kó di ìrọ̀ wájà
tó wà lábẹ́ addition báyìí is 87. 87. Association ló sì wà lábẹ́ addition ní Kwara State. Bàbá náà ká bá ń ka ẹgbẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan táǹkà kábẹ́ńtà àwọn tó tún fi ṣe àwọn ìdílé méjì 87. Ọgọ́rin àti méje ló wà lábẹ́ addition báyìí. Kò wá sí tí wọ́n ń pè ní addition ń tá a ronú tá a fi gbé ẹgbẹ́ ìkàlẹ̀ kọta ẹgbẹ́ láti rí àǹfààní ìjọba jẹ. Láti rí àǹfààní ìjọba láti rí àǹfààní ìjọba jẹ. Ọ̀nà tá a bá àǹfààní ìjọba kan jẹ ọba wa lójú ni. Gbogbo èèmù wa láti rí àǹfààní ìjọba jẹ. Pé kíní wa ni ó yàtọ̀ sí kíní mi ni. Torí gbogbo wa la mọ̀ pé kò sí ìjọba tí ó dé ipò lẹ́sẹ̀ èsì tiwa. Kò sí ìjọba tí ó dé ipò tí èsì tiwa. Tíjọba kan bá ń bẹ nínú ipò nísìn tiwa nísìn. Àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ sì ìjọba lẹ́yìn àwa náà ni. Population addition nísìn ní Kwara State pẹ́kẹ́ kó gbogbo àjọ addition kó 70%. Tí wọ́n bá kó gbogbo èèyàn Kwara ìjọ. Addition kó 70%. Láwọn tó jó oníṣẹ́ ọwọ́. Tó láwọn àgbẹ̀ náà oníṣẹ́ ọwọ́ ni wọ́n. Bẹ́ẹ̀ni. Bàbá ṣé pé àwọn ẹgbẹ́ náà tún lè ṣẹgbẹ́ àti. Àwọn oníṣẹ́ ọwọ́ ni wọ́n lè ṣẹgbẹ́ addition. Ẹ bá ní àwọn kójọ tó bá jẹ́ bọ́dì kan. Orí lára lógo wa ni pé umbrella body stick workers. Bẹ́ẹ̀. Àbí? Mo rí ìgbà tí wọ́n á sọ. So gbogbo àwọn tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ ni wọ́n lẹ́tọ̀ọ́ àti join ẹgbẹ́ addition. Kọ́lá àwọn tí wọ́n ń ṣe aago. Tí wọ́n tún aago ṣe. Wọ́n ń bẹ nínú wa. Oṣìmíìtì. Tí wọ́n rọ góòlù. Wọ́n ń bẹ nínú wa. Súnmẹ́kà. Tí wọ́n ń pè ní sukọ̀ planisi. Wọ́n ń bẹ nínú wa. Kọ́lá àwọn ẹlẹ́rọ ata. Ẹlẹ́rọ ata. Wọ́n ń bẹ nínú wa. Táwọn tí wọ́n tún ẹ̀rọ ṣe àbáwọn. No, àwọn tá ń lọ. Wọ́n ń bẹ nínú wa. Àwọn tí wọ́n ń la lọ. Tí wọ́n máa ṣàpù ẹ̀rọ tí wọ́n fi lọ́ta wọ́n bẹ nínú wa. Ọgbẹ́ ọ̀tọ̀ tún náà. Ẹgbẹ́ ọ̀tọ̀ tún náà wọ́n ti ń la lọ. Ẹgbẹ́ ọ̀tọ̀ wọ́n tún yàtọ̀ sáwọn tí ń lọ ta. Wọ́n yàtọ̀ sáwọn tí ń lọ ta. Ntẹ́yìn ọba mọ̀ láyé yìí o. Addition kó nǹkan dání sínú pọ̀jù. Ìjọba tó bá mọ̀ wá, ìjọba yẹn máa ń rere wa jẹ pọ̀. Tá a bá fi dúró sí ìjọba kan, tójú tẹ̀yìn náà á fi dúró tì yẹn. Ìjọba tí mẹ́rin nípò yìí, àwọn pẹ̀lú rẹ̀. Kò sí wàhálà lára rẹ̀. Ṣèbí tó bá kù sí nìkan làwọ̀ sọ fún wọn. Àwọn iṣẹ́ ẹgbẹ́ oníjàdíjà ni. Ayé ti ti Musa Màdìjẹ́ gbogbo wọn á gbọ́ wọn sanwó oṣù fún wa. A máa lọ sí rálì, a máa gbé àkọlé lọ́wọ́. Iṣẹ́ ọwọ́ ti wá ní. Kò sí lọ́dọ̀ tí wọ́n á pẹ̀lú bẹ́ẹ̀ nìkan sanwó oṣù. Tí wọ́n bá sanwó oṣù fún wọn, àwọn òjòkó wa jẹ́jẹ́ ní wọ́n bá tún gbowó oṣù jù láti yọ sọ̀kan wa. Bẹ́ẹ̀ni, torí wọn ò gbéṣẹ́ jáde. Torí mọ́tò rẹ̀ tó ti bàjẹ́ ọ̀sà tó ṣe. Ilé rẹ̀ tó ti fẹ́ ọ̀sà rẹ̀ ìfẹ́ bá ti gbowó oṣù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ẹ̀ńtà gbọ́ ẹ bàjẹ́ mọ́ ọ̀ràn tí kò ń fẹ́. Yọ̀ọ̀nà tí kò ń fẹ́ tó àgbo tó bá ti gbowó oṣù. Bọ̀tí bàtà rẹ̀ ti já tẹ́ ìgbowó oṣù tó ẹgbẹ́ àìgbowó oṣù ní òjì oṣù. Ọwọ́ ìgbowó oṣù ọ̀sùn bàtà. Ata náà ń kọ́. Àtúlásì yọ̀ọ̀nà tàtí ìjẹun. Bí ògbowó oṣù yọ̀ọ̀mà lọ lámì. Bẹ́ẹ̀ni. Gbowó oṣù báyìí yọ̀wà sanwó owó èyí tó ti lọ lámì. Ẹ jẹ́ ká sáré wù báyìí bàbá. Ẹ ti dá ẹni 87. Bẹ́ẹ̀ni. Ló wà tó jẹ́ pé tá a bá tún wù yóò tún ní àwọn ìmí pẹ́pẹ́pẹ́ tó yẹ pé ẹ tún lè fi mọ 87 tó tún fi pọ̀ sí. But ibo ni area ti gangan tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí president? Ṣíṣẹ́ tèmi gẹ́gẹ́ tèmi kọ́. Bẹ́ẹ̀ni sir. Iṣẹ́ tèmi ni ajórimọ́rin ni àfẹnidára. Blacksmith, weather, and iron bender. Blacksmith, weather, and iron bender. Ajórimọ́rin, àfẹnidára, àfẹnikọ́lé, àfẹnisímọ́tò. Bẹ́ẹ̀ lọ iṣẹ́ tèmi. Tí mo kọ́ láti ọ̀dọ̀ ọ̀gá mi, tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Matthew Àyẹ̀gbọ́lá
ọmọ Ìgbẹ́tì lọ̀gá tó kọ́ mi níṣẹ́. ọmọ Ìgbẹ́tì nílùú Ọ̀yọ́. Nílùú Ọ̀yọ́ state náà. ṣé Kwara yìí ni àwọn náà wà tètè kọ́? Kwara yìí àwọn náà wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kó lọ lé. kó tó di pé wọ́n kó lọ lé. ìyẹn túmọ̀ sí pé ibi iná lè ti kọ́ṣẹ́. Bí iná mo ti kọ́ṣẹ́. àti bẹ́ẹ̀ lọ. kí wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ kí ló jẹ́ bí àwọn àfojúsùn ẹgbẹ́ WACO pé àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan náà amọ̀pẹ́ ti sọ pé ẹ dálẹ̀ oríkẹ́ tún lè rí àǹfààní ìjọba jẹ ṣùgbọ́n lábẹ́ ìyẹn bóyá a máa níbi ìdí bíi 3 sí 4 pé àwọn àfojúsùn wà ní o gbèdéke wà ní o. sẹ́ni kíkóra wa jọ pọ̀ sójú kan náà tàbí ilé àjíṣàn ọmọ òwúlò fún ìlú ọmọ sì ń fà ní fún ìlú púpọ̀ kò bá ti sí láàfin àbáyé kò ní sí fọ̀kànbalẹ̀ lápẹjúwe for example ẹgbẹ́ bíríkìlà agbélé mímọ fún bíríkìlà wọn wà mọ́ lọ so misunderstanding wọn ṣẹlẹ̀ láàrin onílé pẹ̀lú ẹni tó gbé sẹ́fún ìyáwá nílà rẹ̀ wọ́n wá fẹ́ gbé sẹ́yìn fẹ́ lórí tí o bá sí ẹgbẹ́ yìí ni ẹnu ní ọkàn gbé idẹ́ kí ni yóò sì rí wọ́n yóò sì kú ṣùgbọ́n òfin ti wá wà nísìsiyìí pé tọ́ba ti gbà ní tọ́ba mú wọn tọ́ba fi gun ilé tí èèyàn ti ń ṣe lọ́wọ́ ó di kí ọgbọ́gbọ́ wọ́n wá pè é nílé wọ́n pè é tó ṣiṣẹ́ kí ló ṣe láàrin wọ́n wá gbé lọ́wọ́ wọn wọ́n bá ṣàlàyé yẹn fúnra wọn tán ó bá dẹ̀tọ̀ kẹ́niyàn máa ṣiṣẹ́ ẹgbẹ́ náà wá pàṣẹ pé ẹni tí ń ṣiṣẹ́ lílọ máa lọ sí lọ ẹni tí ń ṣiṣẹ́ lílọ dẹ̀tọ̀ àti ṣiṣẹ́ ẹjí náà kẹ́lò ní ọmọ lọ sí. ẹgbẹ́ ni ó ṣe yìí mọ̀ bí ó ṣe yanjú ẹ̀. tí wọ́n bá gbé tẹ́lẹ̀ lórí yóò ti gbowó lọ́wọ́ oníṣẹ́ kò sí ní ṣiṣẹ́ ẹgbẹ́ àtisẹ̀ ìṣe gbogbo méje yàrá mẹ́fà mi lẹ́yìn ẹni wọ́n ti wá fẹjọ́ sùn wá pé lágbájá àwọn sanwó sẹ́fún kò ṣiṣẹ́ òun àtisẹ̀ yóò pè gbogbo ní ẹgbẹ́ dáadáa pọ̀ yìí ó pè nínú àwọn ti pe pírẹsidẹ́ntì wọn mọ̀ ìṣòro tó bá wà ní sinmi wọ́n píkẹ̀ jáde wọ́n fà jáde yìí ìdí sí ìjọba lè mọ lórí yìí kọ̀rọ̀kọ̀rọ̀ tí kálukú lọ dárí sọ́ọ̀bù bílẹ̀ sí ṣe tí ìjọba mọ̀ ní àmọ́dá máa bí ẹ̀rẹ́ mọ̀ kan fi pamọ́ náà lọ́mọ wa. ó ní ìdí pàtàkì lóòótọ́. ní àwọn ìdí pàtàkì tá a fi kó lọ àjọ kí ìfẹ́ ó lè jọba ìṣọ̀kan kó lè wà láàrin gbogbo oníṣẹ́ ọwọ́ ẹ̀yìn àti gbẹgbẹ́ yẹn. gẹ́gẹ́ bá ṣe wá òkú ṣé Kwara nìkan lẹgbẹ́ ìwà àbó wà káàkiri. wọ́n wà káàkiri torí mo jẹ́ kan nínú àwọn tí ń ṣètò ẹgbẹ́ yìí bí ẹgbẹ́ yìí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ ní national ìyẹn ní Àbújá. kọ́dà wọn ń pe ẹgbẹ́ yẹn náà ní bazan èyí tó yẹ pé kò sí ní tọ́jú àǹtíṣàn lẹ̀ nínú ẹgbẹ́ náà. ẹ̀bá fi mọ bí ẹgbẹ́ yẹn ṣe nílẹ̀ tó lẹ́yìn tó yẹ pé pírẹsidẹ́ǹtì á máa bá sọ̀rọ̀ lánàá wà báyìí níbi àbúlé sọ́wọ́. mo sọ̀rọ̀ kan ní Àbújá gbàdá wà ní conference mo ní kí wọ́n gbìyànjú ọ̀rọ̀ tí mo ń sọ yìí kí wọ́n lọ tẹ́lá rẹ̀ sí eléyìí wa pírẹsidẹ́ǹtì Buhari. ọpọlọ tí ń bẹ ní ọpọlọ èèyàn dúdú pẹ̀lú ọpọlọ èèbó tí ń ṣe mọ́tò tí ń ṣe bàálù tí ń ṣe ọkọ̀ ojú omi tí ń ṣe mọ́sínì tí ń ṣe everything tí ń jẹ́ nǹkan wúlò fún wa ká wá gbé ọpọlọ wa lọ láàbù ká gbé ọpọlọ èèbó lọ sí láàbù ọpọlọ àwa dúdú gbúdù jọ pé lè wúlò. kí ni tí ń dààmú wa? àyà sí gọ́fúmẹ̀ntì tí gọ́fúmẹ̀ntì bá yà sí wa tó ní Nàìjíríà tí máa bíúdì à ń ṣe mọ́tò à ń ṣe aeroplane à ń ṣe gbogbo nǹkan mèremère. ọ̀rọ̀ yìí ó yẹ ká fẹ̀ díẹ̀. mo wà ní. torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lákẹ̀ẹ́kan nígbà tó jẹ́ pé ara ìdíbẹ̀ fi dá ẹgbẹ́ sílẹ̀ ní pé láti jẹ àǹfààní látọ̀dọ̀ ìjọba náà mú rí àǹfààní jẹ látọ̀dọ̀ yín tí wọ́n bá kọbi ara sí ẹ̀. tí wọ́n bá kọbi ara sí wa for example mo lọ sí China mo kó àwọn kan sòdí lọ sí China nígbà mo débẹ̀ mo tún kẹ́kọ̀ọ́. nílò àwọn ṣe ń kó lọ́rùn. àwọn tí a kó lọ́wọ́ ni wọ́n ń ṣiṣẹ́ wọ́n wá da àwọn ọmọ wọn
bí àwọn tí ń lọ sí skul bẹ́ẹ̀ wọ́n á dà wọ́n síbi iṣẹ́ yẹn láwọn ọmọ tí wọ́n dé gbogbo iṣẹ́ táwọn ènìyàn ń ṣe àwọn ọmọ yẹn ń pẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ní pẹ́ tó bá ṣe díẹ̀ sí ní sí wọ́n kàn lè wá gómìnà àwọn ọmọ náà. àwọn ọmọ tí wọ́n wá ń fọgbọ́n kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ tẹ́yìn kó sòdì. bàbá ẹ jẹ́ pé bá mi sọ fún kámẹ́rà káwọn èèyàn lè gbọ́ yín dáa. àdìsẹ́ mo lọ China wọ́n wá ń béèrè fún bíríkìlà wọ́n ń béèrè fún wẹ́dà wọ́n ń béèrè fún àwọn oríṣiríṣi iṣẹ́ ni wọ́n tẹ́ bá ń wo íńtánẹ́ẹ̀tì dára oríṣiríṣi iṣẹ́ ni wọ́n máa béèrè fún. wọ́n á káwọn kan sọ nílò wọ́n béèrè fún táìlà. wọ́n tún béèrè táìlà. kọ́dà ní Dubai àwọn náà ń ṣe bẹ́ẹ̀. kí ni tí mo wá fẹ́ máa rí pé àwọn ọmọ wọn ni wọ́n ń dọ́gbọ́n tì sí wa bí àbá ni múrin bí àbá ni gbá búlọ́ọ̀kù mú bí àbá ni ṣe kí. wọ́n lè máa fẹ́ lórí. kọ́ lè máa fi ojú kan wo kíní yẹn pé bóòlẹ̀ ṣe ń ṣe tí kíní yẹn bá ti yé wọn tán ó ní dandan kọ́sọ́mọ̀ tó mọ́ rẹ̀ lọ́kọ́ sẹ́nu. lápèjúwe kọ́sọ́mọ̀ mi ní ẹ wá ní mọ́tò tí mọ́tò yẹn bá ti bàjẹ́ ọ̀dọ̀ mi lẹ́yìn bí wá lè wá tó ṣe ẹ wá ní ọmọ mi láti máa lọ kọ́ sẹ́ ọ̀gá máa bá kọ́ ọmọ mi yìí iṣẹ́ níjọ́ tó mọ̀ ń bá fíníkì lẹ́sìn. bẹ́ẹ̀ni. ṣé àgbọ̀kọ̀ yẹn lọ nínú. láyé ẹni tí mo ti sí ń kókó nígbà tó ti mọ̀. bó ti máa ṣe. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán ṣé kìí ṣe pé àwọn ìyá ara wa báyìí. Nàìjíríà ọmọ yìí tó lọ ń ṣe fún wọn sọ́rí o àìníjọba tí ó ronú kan pé àwọn oníṣẹ́ ọwọ́ ẹ bá mi kó wọn jọ sójú kan kálukú wọn pírátìsì ọpọlọ rẹ̀ wọ́n sì wà àwọn ọlọ́pọlọ ń gbé wà nínú ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ tẹ̀ wò tó jẹ́ pé tí wọ́n bá ṣe nǹkan èbó mọ́tò máa gbáyẹ̀wò ni ṣùgbọ́n àwọn Yorùbá wọ́n á sọ̀rọ̀ wọn kòwé wọ́n ní téèyàn bá ń tà wọ́n náà lèèyàn máa ń pọ́nlé. bẹ́ẹ̀. so especially Nàìjíríà lápapọ̀ wọn ò pa àwọn oníṣẹ́ ọwọ́ lé ní téèyàn bá ń tà làwọn máa ń pọ́nlé wọn nífà fún aláṣà kan tí ń bẹ nínú kan tí wọ́n dà pọ̀lú kankan lórí atẹ́gùn. tálásà ń bá di àṣà rẹ̀ náà tó di àṣà tó di àṣà tó fẹ́ gbẹ́rù náà wà polo. tọ́ba polówó àṣà báyìí ká gbọ́ máa ká wá ẹ̀gbọ́n ẹbí ní ẹni wò ní ṣe máa polówó. yóò ní ẹni olówó ní jẹbi bí oyin àgbà tí òjò ajẹmúlù tùkẹ́ mo gbé dé o kánáńjólẹ̀ ewé tábà. ẹ wo ohun wọn ní àìfẹsọ̀ kí kò sí kò jẹ́ àfẹsọ̀ bá wọn jókòó sí ẹ wo ohun tó fi polówó ọjà rẹ̀. bẹ́ẹ̀ ẹ pé bẹ́ẹ̀ ṣe ń polówó èmi gan rẹ́rìn-ín àbí bí wọ́yẹ ẹgbẹ́ dájú kémi náà ni. tọ́ kọ́dà ẹni tí ọ̀fẹ́ Musa ló sì pèpè ọkọ wa tó ní polówó òun n ti ń tà lọ́pọ́n lé kórílẹ̀-èdè yìí náà pàwọn oníṣẹ́ ọwọ́ tà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. kórílẹ̀-èdè náà pọ́n àwọn. àwọn ọlọ́pọlọ pípé ń bẹ ní Nàìjíríà fa àwọn ọlọ́pọlọ pípé ń bẹ ní orílẹ̀-èdè yìí fa. mo rántí nígbà tí 1976-77 tọ́lá ẹgbẹ́ Murtala ló wà ní eré ipò ńgbà yẹn àwọn Toyota tuntun truck tó ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ Kwara tó máa gbé dé sí Nàìjíríà tó máa gbé wá sí Kwara àti wá wo wípé kíní ìlànà ìwò tàbá lò kíní kan ní fúrẹ́mù láàrin wọ́n pè ní sasis ó máa ń kán láti tuntun láti wá dọ́gbù rẹ̀ láti wá fúrẹ́mù mi láti fi kún ọmọ bàbá kan bọ́kọ̀ èèyàn bá gùn tó ń tá a fẹ́ lò fún pé bóyá tá a fẹ́ máa fi kó ó fi ẹ́ á fi kún fúrẹ́mù rẹ̀ lẹ́yìn chassis rẹ̀ lẹ́yìn kó fi gùn sẹ́yìn tí kankan lè ní ṣe. In fact, it's been a nice time out with Alhaji Saad Alawaye, President Kwara State Artisans Congress Kwako. Àgbádùn wọn láti ẹ̀ẹ̀kan lórí ètò Artisans on Moynet TV. Wọ́n dẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Tá a bá fẹ́ máa mú kókó ọ̀rọ̀ wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan ó tiẹ̀ pọ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ mú méjì ọ̀ mẹ́ta. Bàbá ní wípé bí ìgbà tá a mọ yìí ara wa tá a lè mọ yìí tá a ní. bẹ́ẹ̀ tá a dẹ̀ ń fojú kéré ọpọlọ tó lọ́n fún wa gẹ́gẹ́ bí èèyàn aláwọ̀ dúdú. Wọ́n tún sọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n lọ sí ilẹ̀ China pẹ̀lú àwọn èèyàn tí àwọn kó dání wípé àwọn òyìnbó ṣe ń kó lọ́hùn kódà wọ́n tún fi ẹ̀gbẹ́ ojú kan wò wá ní ọwọ́
táwọn bá ti mọ̀ tán kí wọ́n lè ní káwọ̀ fún wọn padà bọ̀ wá sí orílẹ̀-èdè wa padà. So there are so many things, so many opportunities, so many brains buried right here in Nigeria, untapped, that we need to look into so that we can progress as far as. Láàrin tẹ́ ẹ déhùn. Bẹ́ẹ̀ ni wà. Kíjọba sponsor èèyàn mẹ́wàá. Bí Nàìjíríà ti tó yìí 10 people lóníṣẹ́ ọwọ́. Káwá mú ní oríṣiríṣiríṣiríṣiríṣi tí wọ́n lọ sí ibi tí wọ́n ti ń ṣe mọ́tò. Ẹ lọ kọ́ nípa bẹ́ẹ̀ ní ṣe wá. Ṣé ẹ mọ̀ pé tí ẹnìkan ṣoṣo ń bá dé Nàìjíríà? Ẹ wo thousands èèyàn tí ó gé ní bẹ́ẹ̀ ni. Tó ní o tún kọ́ tí ó kọ́. Kí ni sọ́wọ́n tó pọ̀ ni wọ́n ń nẹ́sí kiri yìí àìfẹ́ kan àìkàyẹ̀kún. Wọ́n fojú tẹ́lẹ̀. Bí àwọn fojú tẹ́lẹ̀ ń tọ́lọ̀ ń ṣe fún wọn. Òun lọ fa tí gbogbo kiri ìfìrí bó ti rí yìí. Táàtì rò pé táàbà dáa dọ́hùn. Táàtì rò pé àbá dọ̀hún àgbálù. Kò sí tá a lè dá sí. Kò sí tá a lè dá sí. Bẹ́ẹ̀ sì ni tá a lè dá sí bẹ̀. Olóòtú, mo fẹ́ sọ fún ọ pé last year, I'm on the Afitech. Afitech. Ajaseko. Okay. Téèyàn bá lọ sí Jàgbó. Thank you. Lọ́wọ́ tún. Bẹ́ẹ̀ tíjọba kọ́. Ìjọba àgbà náà fún wa ní slọ́ọ̀tì 100 peoples. Láti lọ kẹ́kọ̀ọ́. Láti lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Àwa débẹ̀. Mo wá ń sọ fún àwọn tá a kó lọ pé everybody group kọ̀ọ̀kan tẹ́ wà yìí group kọ̀ọ̀kan àwọn àyè ẹ building kankan jáde tí ó jẹ new. Táwọn èèyàn mọ̀ wò pé àwọn ọmọ yìí lè dá kankan sí. Kí ni mo fẹ́ sọ fún yín pé àwọn àwọn àyè ní tí wọ́n ṣe bẹ́ẹ̀ pọ̀ o máa kàn fi eré yìí ń ṣe sáàpù ní sọ̀rọ̀ pé kálukú lọ́fẹ́ náà mú tútù bí a ṣe lọ bí a ṣe lọ. Wọ́n wá lọ ra kúlà wọ́n wá gbé machine sí i. Kúlà kan náà. Kúlà tẹ́ ìgbà kó ń jẹ sí. Wọ́n wá gbé machine. Wọ́n wá gbé machine sí. Kúlà ẹ bá wá dami sí tẹ́ bá dọ̀mí sí lánàá tẹ́ bá sọ sí lórí blọọkù. Tí èsè fridge. Tí ẹ̀lì bá wa tún sọ díẹ̀. Ó lè jẹ́ torí kíní ó ti ń jọ dán lójú bàbá tí kì í ṣe dán. Ìdán kọ́. Olóòtú, mo lọ sí Afitech. Àwọn mẹ́mbà mi tí mo kó lọ sí Afitech láti lọ kọ́ṣẹ́. Jíjáde lè múra tẹ́tẹ́ jáde yìí. Ọyẹ ẹ̀fí kíní kan ṣe practical. Káyọ̀rì. Tíọ́rì lè kọ́. Tíọ́rì làwọn kọ́. Ayé òrí. Níta yóò rí tí ó jẹ́ practical ọ̀fẹ́ rí. Ká bọ́ sójú àgbà mi. Àwọn wẹ́dà, àwọn náà bí òbí kankan jáde. Wọ́n ṣe wọ́n wá. Wọ́n wá kan náà. Pẹ̀lú ògbó lọ́dọ̀ lọ́wọ́ kẹ́ndì tó ń gbèsè. Táwọn ń dá àwọn lọ kó wá láti bóyá ń jẹ́. Káwá àwọn kan tí ó ti ṣe ní. Márùwá ti dé. Márùwá dé àbí òbí. Àwọn ará ayé tẹ́ ń ṣe fídì, wọ́n wá lọ ra kúlà táwọn òbí máa ń fi jẹ. Àlọ́rọ̀ yìí yọ jẹ́ kàyéfì. Tẹ́ ẹ bá fẹ́ rí. Bẹ́ẹ̀ni. Tí iléeṣẹ́ yìí bá fẹ́ rí. Tí ará ayé bá ń bọ̀ wá. Sí iléeṣẹ́ yìí máa ní kẹ́gbẹ́ lọ. Ká produce it yẹn. Ẹ̀dá fún bàbá afẹ́ rí. Kódà ó jẹ́ pé kí wọ́n ní ká wá síbi tí wọ́n ti ń ṣe. Ká kó oríṣẹ́ wá. Kódà bí tí wọ́n ti ń ṣe àti lọ bèrò kéṣe. Gbogbo ọ̀rọ̀ ayé ló ti mọ. Ẹnìkan sọ lóṣù lọ́nu wọn. Lọ́nà tó kọ́ yìí. Kúlà. Thousands èèyàn ti mọ̀. Kúlà táwọn kámẹ́là sí. Kúlà tẹ́lẹ̀ kámẹ́là sí jọ̀jọ̀. Wọ́n wá gbé mọ́sínì sínú. Ó wá ń produce yas náà. Kúlà tí mọ́mọ́ là gbóná ni wọ́n produce. Ìjù nọ́mbà mi sórí atẹ́gùn yìí. Ẹni tó bá nílò ni mo pa kó pè mí tó bá fẹ́ rí. Kó pè mí. Àbí tó bá ní díẹ̀ láti ṣe kó pè mí ibi tí ó ti lọ sí tiwa. President láti ẹ̀fẹ́ tọrọ kankan lọ́wọ́ ṣe rí ibi tí wọ́n ti ń ṣe fún àǹfààní ọmọ Nàìjíríà ní ká lè mọ iye ara wa kí iléeṣẹ́ tá a bá lè wá káwa náà kó kámẹ́rà dání kò sí nǹkan kan míì afẹ́fẹ́ ọmọ Nàìjíríà ní pé aláwa náà ní ta wúlò sí tá a lè ṣe sẹ́ ẹ̀wọ̀ ilé yìí. Ẹbí Nàìjíríà láti bí ìlú kúrẹ̀. Bẹ́ẹ̀ni. Tọ́ ike. Tá a lóko rọ́bà. Ẹ̀kọ́ àbí. Tí ń produce ike. Bẹ́ẹ̀ni. Nàìjíríà láti bí ìlú kúrẹ̀. Káwá bí ìlú kúrẹ̀ kọ́kọ́ rẹ̀ pẹ̀lú káwá gbé mọ́ṣínì ìṣinú pẹ̀tọ̀ ẹ máa ra lọ́wọ́ pọ́pọ́. Tí àwọn onífíìdì kan ṣe fíìdì sí wọ́n tà máa lérò. Tani ò ní ní fíìdì nílé. Tani ò bàbá ti fa tiẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ plọ́ọ̀gì ẹ̀mọ́ náà ni.
ní kúlá. Yóò kó ojú pé ìrora fídíò sí. Ó mú títí kó nǹkan pamọ́ sí nínú ọ́pùlọ́gì mẹ́rin ló kó tọ́lá kó pamọ́ sí nínú. Bàbá àmàlà nìkan lámọ̀ dáhùn kó sínú. Àmàlà ní ó ti di fíríjì. Fíríjà. Ó ti di fíríjà. Tọ́ ohun tí èmi rí ni o kì í ṣe pé ẹni tó bá ní bẹ́ẹ̀ kọ́ ní ju nọ́mbà ní sórí abẹ́gbẹ̀. Ẹ̀gbọ́ yìí o, nǹkan kì í ṣe rà kó kúlà táwọn kó bí àmàlà jollof rice àbí gbogbo nǹkan sí. Wọ́n sọ fún wa pé àní fíríjì ni pé ó kọjá kúlà àmàlà. Ṣùgbọ́n láìpẹ́ ìdágbára Ọlọ́run, President ó ràn wá lọ́wọ́ láti débẹ̀ ká lọ pé iṣẹ́ yẹn. So you've been on the show, Artisans, for quite a long time, and it's been an interesting interview with Alhaji Sa'ad Alawali, President Kwara State Artisans Congress, Kwako. To enjoy more of our interesting programs, kindly subscribe to Moinex TV on YouTube, Instagram, Twitter, and Western Terrestrial TV. I'm a local over there, that's the legend. We'll be right back after this time out. Ẹni ọ̀rọ̀ ń dún àyè fi ọ̀rọ̀ lọ. Torí ẹni wọ́n fọ̀rọ̀. Yóò sọ ohun tí máa ń lò lẹ́yìn tán. Orílẹ̀-èdè yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọlọ èèyàn ti gbé lọ. Nígbà tí mo rí tọ́jú. China tí mo ń dákọ̀ yìí, ní tí mo lè sọ ni. Kì í jẹ́ pé mo bá láyé pé wọ́n China ń ṣe mọ́tò jáde ìbáláyé ọba mi lẹ́nu sẹ́yìn. Ẹ̀wọ́n tí mo ti ní mò ń kọ́sẹ́, mo ń dákọ̀ 1970. Ṣé 1970 mo China ti ń bí ìdí ọkọ̀ ni? Nígbà tí China kọ́kọ́ bẹ̀rẹ̀, ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n bí ìdí bọ́ndì. Ẹni tó bá fẹ́ já mi lẹ́rọ kó jẹ́ ká jọ pàdé. Mi wá ṣe advertisement yàn yìí, mi wá polówó ọjà. Nígbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n bí ìdí bọ́ndì ọkọ̀. Tí wọ́n bí ìdí bọ́ndì ọkọ̀ tán, wọ́n wà lọ sí Japan. Wọ́n wà lọ rẹ̀ dì. Tí wọ́n gbé sí. Tí wọ́n gbé sí. Tí wọ́n bá gbé ní ìyẹn ṣiṣẹ́, wọ́n á kọ̀ méjì China. Mo fẹ́ wá sọ fún yín, Nàìjíríà tá a wà yìí, àwọn ń gbé yìnyín Toyota 4K, a sì ń gbé sí Mercedes nígbà kan. Tó jẹ́ pọ́ ọmọ Nàìjíríà náà lórí. Àwọn la gbé sí. Tó jẹ́ pọ́ ọmọ Nàìjíríà ní dára. Àwọn la lọ́ọ́ ra ẹ́ńjìnì, àwa yọ ẹ́ńjìnì Mercedes kó bẹ́ẹ̀ àwa gbé ti. Ẹ́ńjìnì Toyota àwa gbé sí Mercedes. Wọ́n gbé ẹ́ńjìnì Toyota, wọ́n gbé sínú Mercedes. Ẹni tí bá ń wò mí lórí móhùnmáwòrán lẹ́yìn nísìnyí, tó bá jẹ́ pẹ́ni tó rìn ní fídì ibẹ̀ ni yóò máa sọ fún mi pé òdodo lọkùnrin yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ Leland Toyota kẹ́tẹ́kẹ́tẹ́ Kwara tẹ̀ ní nísìnyí. Ẹni Leland ní bẹ́ẹ̀ ṣé àwọn Leland ní wọ́n ṣe Toyota. Àwa là ń wọ́pọ̀ ẹ̀ sí. Tí n bá ka ẹni èjì ní ọkọ̀ tí mo gbé sí ní workshop mi tí mo gbé ní Leland sí kẹ́ sí ọ̀rọ̀ 50 kìtì ẹ̀yìn. Ká máa dákọ̀ 100 lókè. 30 change destiny. Ta change engine change àpáṣọ bàbá change ẹ̀kọ́ gbà tí o sì pàtì mọ́. Tí o sì pàtì mọ́. Gbogbo wa yìí ti dọ̀gá kó tó ní kí wọ́n lé àwọn fíṣkò fún Nàìjíríà. Ẹ̀yin àgbà sì ní ọgbọ́n ìtàn láyé. Káwa lọ. Níbi tọ́kọ lọ́ba. Nígbà tí kálukú wá lu engine tó rí pé wọ́n lò tán ọkọ̀ sí ní lọ́dà kalẹ̀ tí ó jẹ́ pé máa ń tàṣẹ ọkọ̀ ni. Bàbá tún lọ́dún gbà. Bàbá tún gbé engine yìí sí yóò ṣiṣẹ́. Láti tún gbé sínú náà wọ́n ń gbé lè kó náà ń gbé lọ Kánò náà ń gbé lọ gbogbo ẹ̀ ní sẹ́ẹ̀sì. Kábíyèsí. Ọ̀rọ̀ pọ̀ lóòótọ́. Bí Nàìjíríà bá wá tọ́jú oríṣi ọwọ́ mi ì pé Kwara State o ẹ má kó tì mí o orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ni mo mí o. Gbogbo oníṣẹ́ ọwọ́ pátá. Tí Nàìjíríà bá wá tọ́jú oríṣi ọwọ́ bóò ni àwọn náà ṣe ní ronú àti tí ìkàkà jáde. Kó tó dá kọ́mpìnì lẹ̀ pé ọmọ ìṣe ń gbọ́dọ̀ tí ó téèrà machine tó ọmọ mi ṣe kí ni iṣẹ́ yìí sì ni kò tí ì fọwọ́ lásán sí ọkàn lọ́pọlọ ni ọpọlọ rẹ tó rí ní tẹ́rẹ́ tó fi ṣe ọpọlọ yẹn wà jobless. Bẹ́ẹ̀ni ló kàn wà lójú kan. Tọ́ba tó ń bá tó ti kú torí gbogbo akọ́ra lulẹ̀ àlè ìdíjáyé tọ́ba tó dàgbà tọ́ba tó ti kú ọgbọ́pọlọ yẹn lọ orí mi drop ẹ̀ kalẹ̀. Many bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ tó ti lọ tí wọ́n ní ọpọlọ láti fi ṣiṣẹ́ tí Nàìjíríà yóò tiẹ̀ wá ronú kan àárín
àwa lórí kan tí ó ronú kan àní mo pé ẹ kó àwọn oníṣẹ́ ọwọ́ jọ ẹ kó wọn wá sí kọ́nfẹ́rẹ́nsì mi kí wọ́n wá sọ tó bá lè ṣe. Kàkà pé ẹnìkan tó bá ti bíùdì ọkọ̀ yóò kọ́ millions of people èèyàn níṣẹ́. Ọ̀rọ̀ pọ̀ ṣé wọn ẹlẹ́kùn olóòtú ẹlẹ́kùn tó lọ́rùn ṣé wọn ò ronú kan àní yìí. Àbí sábà pé mi lọ́pọ̀lọ́ ni èmi ti ń kàwé. Mo sọ nígbà kan mo ní kàwé ìtumọ̀ ní gbọ́ Yorùbá ó yẹ kí wọ́n sì kàǹgà tó lè kó sí kún lé. Ọ̀rọ̀ pọ̀ lóòótọ́. Olóòtú sórí kágbé láti Kwara State mo dé sí Kwara State mi ìgbérù kankan yìí láyé jẹ́ mo ti dáyé ọ̀sán mọ̀ pé mo ti dòkó lẹ́yìn ní sinmi ti tọ́ ma 60 years. Ìwọ̀n agbẹ́rù kankan tayọ Saudi tí mo lọ 40 days. Saudi tí mo lọ 41 days lọ́nà ká tó di bá a darí. Níjọ́ta pé 41 days láwọ̀ Nàìjíríà padà. Ìgbẹ́rù kankan. Bí ẹ bá ní ìjọba ilé ìdá tí wọ́n á wọ́n máa fọ́ ọ́ dáná. Ìjọba àtẹ̀lé dá. Ìjọba ìjẹta dá. Wọ́n ṣe títí wọ́n sómi. Nínú àwọn ọmọ pé àwọn iṣẹ́ tó wọ́n kọ́ fún wọn tí wọ́n ò lò kọ́. Tó wà nílẹ̀ tí wọ́n ò lò. Òun ló ní sí ọwọ́. Lánàá níjọba àtàná tó dé yìí. Ẹni tí ó bá mọ̀ mí dáadáa kọ́ wá kóòtù mi. Bí mo ti pariwo fún wọn náà ní pé ẹ tọ́jú oníṣẹ́ ọwọ́ yìí. Òun lọ la yín. Òun lọ lórílẹ̀-èdè yìí. Òun lọ la stéètì yìí. Ẹ tọ́jú wa. Wọ́n dàbí gẹ́gẹ́ bí ìgbà tó yẹ pé a gba owó lọ́wọ́ ohun ebi ń pa wá àbí jẹun tó yẹ pé ẹ lè gba sàtífíkẹ́tì ní bẹ lọ́wọ́ mi. Má ṣiṣẹ́ ládùúgbò yìí, má ṣiṣẹ́ lẹ́yìn máa ti kó lọ fún mi àwọn ọ̀rọ̀ ìṣe kọ̀tà. Ọpọlọ mi ẹ lè gbà lọ́wọ́ mi. Ẹ lè dìlítì ẹ̀. Wọ́n ti lè kókó. Láíláí. Alájí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé. Ìmọ̀ ìṣẹ̀ṣe tí fúta màtí ẹ̀pẹ̀tọ̀ ẹ lọ fún níwèé. Alẹ́ lọlé jẹ́ lábẹ́ yín jẹ́lẹ́. Bẹ́ẹ̀. Ẹja wù láti ọ̀dọ̀. Àmọ́ tó bá jẹ́tọ̀ ká ṣe àti ká múra dáadáa ká ṣe tá a bá ṣe wọ́n pé yọ̀dà bá ti wà náà sọ́rí òkè fẹ́fẹ́ ọ̀. Kọ́kọ́lọ́ mọ́ jẹ́ àjọ àkóyà. Yọ̀dà ní láti bí oníṣẹ́ ọwọ́ ní fúnẹ̀. Tábà wò báyìí bí ẹgbẹ́ artisans ti torí ó dàbí pé ẹgbẹ́ ńlá kan gbòógì. Ẹgbẹ́ tó tóbi ni. Ṣé ó ní àwọn tó lè join tí wọ́n lè darapọ̀ àbí? Ó ní. Olójú. Àti fífẹ́ sí fúlà màjọ́ àdàràpọ̀ máa ń ṣiṣẹ́ àwọn àgbà. Kí ni ìdí? Bóyá tó bá yẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ tún níbi iṣẹ́ kan tó tún ṣe lẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá ní iṣẹ́ tí ń ṣe òun á ní sàtífíkẹ́tì rẹ̀ yóò sì lọ jọ́yìn ẹgbẹ́ wù torí gbogbo iṣẹ́ tí ó ṣe ti ní ẹgbẹ́ kó tó wá di pé ẹgbẹ́ wù jọ́yìn artisan. Ìyẹn túmọ̀ sí pé èèyàn kọ́kọ́ jọ́yìn. Ọba fẹ́ ṣe tẹ́lọ̀. Pẹ̀lú iṣẹ́ ọwọ́ yìí. Ọba fẹ́ ṣe tẹ́lọ̀. Àwọn sónù bẹ ládùúgbò yìí ọlọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. Tó bá darapọ̀ mọ́ wọn bóyá tẹ́lọ̀ bẹ nínú artisan. Wọ́n náà máa jàǹfààní artisan wa. Owó kan lẹ́kùn fún yìí ní individual tó mo fẹ́ jọ́yìn artisan. Wọ́n wọ̀ pé àbẹ́rẹ́ yìí ó ní mẹ́ta. Yóò kọ́kọ́ lọ. Jọ́yìn ẹ̀ kankan ni. Tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ tó ń ṣe kó tó lè di mẹ́mbà artisan. Àdìyẹn yé. Kí wàá ní àjọṣepọ̀ artisan pẹ̀lú ìjọba? Àjọṣepọ̀ wà láàrin wa. Bí mo ti fi ń yé yín látàrí. Yorùbá ní gbà fún gbàdà nílé. Òun náà ní gbà fún gbàdà ní oko. Ọmọ tá a bá tọ́jú, òun là máa jèrè rẹ̀. Ọmọ tá a bá tọ́jú, a lè jèrè rẹ̀. Lónìí mo ti sọ̀rọ̀ lórí Kwara State Revenue. Àwọn ẹsẹ̀ ẹgbẹ́ ìjàgídí àgbẹ̀dámọ̀ wá yọ pé kò mọ̀ yọ kó ló yọ. Gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n máa gbéṣẹ́ fún wa, wọn ò gbéṣẹ́ fún wa. Ebi iṣẹ́ tí wọ́n ń ṣe táwọn kan máa ń ṣe yìí náà, ẹ bá wà lẹ́nà ń lò. Ó ti mọ̀ nígbùdí wá ṣiṣẹ́ lẹ̀
Tọ́jú iṣẹ́ tó wá sí ilẹ̀ yìí kẹ́fọ́ owó aláṣẹ ti ṣe tó gbèrò ní eré bẹ̀rẹ̀ kan lọ́kàn kó lọ. Àwọn aláàlò. Ó fi ṣẹlẹ̀ pàtó. Tó bá yẹ pé àwọn ìjọba wá mọ̀ ní ẹni tí ó lò nǹkan láti ó ṣe bàbá kọ́lé tí ọ̀dà wọn náà ní owó pa. Ṣé kò ní ọ̀wá ní fi nǹkan tó dáa ṣe? Ẹni tó bá kọ́lé tí ò dáa. Òun náà ní owó pa. Náà ní owó pa. Bẹ́ẹ̀. Wọ́n ní fi yòójú ìyàwó kọ́ mọ́ lè gbàgbé. Wọ́n fi mi sàtàlì gbogbo oníṣẹ́ ọwọ́. Ṣé mo wù wọ́n kí ọmọ jẹ wọn ni? Mo dáwà kàkà fáwọn ìjọba kan ní ọdún kan. Wọ́n ní ẹ má gbàgbé àdéhùn o, ẹ má gbàgbé àdéhùn o, ìyà ń jẹ mẹ̀kúnnù púpọ̀ jù, ẹ má gbàgbé àdéhùn. Èmi náà gbádùn wákà yẹn. Ẹ má déhùn kan lẹ bá wa ṣe láti dìbò fún yín láwọn oníṣẹ́ ọwọ́. Ẹ má gbàgbé àbá ti wọlé ẹ̀yìn láàmú ẹgbẹ́sẹ̀ fún àbá ti wọlé àní gbẹ́sẹ̀ fún àtàmú. Àwọn olómi ààrẹ dé mo fi dáwà kà fún ọjọ́ náà. Ṣé wọ́n mọ́ gbàgbé àdéhùn? Wọ́n mú gbàgbé àdéhùn. Ní kan bàbá àgbé àti gba àsìkò yín púpọ̀ ṣùgbọ́n bí kẹ́ ẹ má lọ ní torá wà gbádùn yín. Èmi kẹ́ ń gbádùn jókòó yìí. Ilẹ̀ tọ́lọ́ gbádùn yín. Torí sẹ́tẹ̀ mi gbádùn èmi ń ṣe lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ báyìí tẹ́ bá wo orílẹ̀-èdè Nàìjíríà àbí tayọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ rí pé ó ní nǹkan tí ọrọ̀ ajé ń sọ lọ́wọ́ báyìí ní ẹ̀kọ́nọ́mì. Báwo ni ètò ọrọ̀ ajé ló ṣe àfẹ́ẹ̀tì artisan kankan gẹ́gẹ́ bí association? Ọmọkùnrin yìí ń bolo tí wọ́n á gbé mi lọ yìí nítorí ọlọ́run tó sì ní kọ́rọ̀ kan ní sọ lọ́wọ́. Ẹni ọ̀yàtọ̀ tí ẹ dé lu èbò ẹni ọ̀ká wọlé ní sunkún ni. Ẹni ọ̀yàtọ̀. Tó fi dé lu èbò ẹni ọ̀ká wọlé ní sunkún ni. Àwọn béèrè pé ìyá tí ń jẹ àwọn ọ̀rọ̀ wájú àwọn atẹ́yìn fọkàn sí pé yà ń jẹun lórílẹ̀-èdè nípa ọ̀rọ̀ ajé yìí. Ń bọ̀ lẹ́pẹ́ ọ̀kan ni mo sọ ọmọkùnrin yìí má jẹ ọ̀kan ni mo sọ fún ọ pé nínú tí ó yẹ kí wọ́n ó ṣe ní ìtọ́jú oníṣẹ́ ọwọ́. Gbogbo ọrọ̀ ajé tá a lá ní lórílẹ̀-èdè Nàìjíríà yí àìtọ́jú oníṣẹ́ ọwọ́ òjé kárí lò. Àwọn tí wọ́n ń rí tí wọ́n lò bó ṣe mọ̀ ohun bí tí wá ṣe pọ̀ tó àìtọ́jú oníṣẹ́ ọwọ́ òjé kárí lò. Ìjọba wọn ti kùnà. Ebi ọkọ táwọn kèmẹ́kè ọmọlá Haúsá tí wọ́n fi ń roko ebá bẹ̀rẹ̀ ní rọ. Bẹ́ẹ̀. Ebi lẹ́yìn mọ̀lú mú so mọ́. Kẹsẹ̀ tátọ̀ yọ́wà kọlẹ̀ mọ̀lú wà kọlẹ̀ kìlómítà ní mẹ́ta tí ó kọ̀kọ̀ lọ́ntì sọ́pọ̀lọ́ wò pé ọpẹ́ ju ọpọlọ funfun lọ àbí òpé jùlọ àìdí láàbò. Àwọn ń pé ìhàwó lọ́rọ̀ ajé kọ síwá ta ni ọrọ̀ ajé kọ́kọ́ fi ìyàjẹ́ ibà wò ní ṣe ọwọ́ ìyàn. Nàìjíríà tí ti jòkó tí sì nẹ́sẹ̀. Nàìjíríà tí jòkó tí sì nẹ́sẹ̀. Kí ni ọ̀pàá àṣẹ yóò fi jíjálẹ̀ ni? Kò jòkó tí ń sọ fún ọ. Ọdún tí wọ́n lé físíkò kó Nàìjíríà kí la fi rọ́pò físíkò lòdì? Tẹ́lẹ̀. Kí la fi rọ́pò àwọn físíkò tí wọ́n ń ṣe Toyota? Kódà ilé iṣẹ́ tí ń ṣe táyà. Kí la fi rọ́pò wọn? Àti ìní kankan. Àpẹ́ ẹgbẹ̀rún kó rẹ̀ sí wọlé mọ́ àwọn ní ẹ̀rẹ̀ sí ilé-ìpẹ̀. Ìrẹsì ilé-ìpẹ̀ tá a ti ṣe appendix márùn-ún. Wọ́n ní a máa múra sí. Kọ̀tán. Bàbá lànà ẹlòmí ìpẹ̀ tí wọ́n kò jáde yẹn bẹ́ẹ̀ sínú sípá yóò kún. Ó tó kọ́lé. Kọ̀tán. Àìní kankan. A sì múra pé lákùn olóòtú wọ́n jẹ́ sọ̀rọ̀ jù bá aléwájà ọmọ ọmọdé. Ẹ̀rọ agbẹ́gbẹ́ ẹ̀dùn ògbẹ́gbẹ́ ẹ̀dùn náà rẹ̀ bílíọ̀nù bí ẹ̀ lábújá. Mo sì ní bá mi ní lábújá. Ìlú náà ní gbé tó ní yóò tún máa bẹ̀rẹ̀ lẹ́yìn. Ẹ̀já ṣe bá àlàyé.
torí ìjọba ń gbọ́ wáyé èmi lérò pé ìjọba ń gbọ́ ní ọ̀rọ̀ kan ẹ kàn sọ fún pé ìjọba ohun tí kẹ́ ẹ ṣe táwa rò pé kẹ́ ẹ ṣe ni gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wa artisan àtọmọ Nàìjíríà. kò sẹ́ni tí ó gbọ́kọ́ lọ́wọ́ tí ò ní roko sí ọ̀dọ̀ ara rẹ̀. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ọbẹ̀ yín ẹ mójútó ní sí ọwọ́ kí Nàìjíríà ó lè ṣe kíni kó lè ga kí Nàìjíríà ó lè ṣe kíni kó lè débùtì ògo. tí ẹ bá mójútó ní sí ọwọ́ àwọn ẹsẹ̀ tí mo rí fi sàn àṣìwọ́sẹ́ amani tí ń bẹ́ ń tà yìí bá a bá ń lò lọ báyìí kí Nàìjíríà ti wà náà lọ́wọ́ yìí o. tàbá ń pa lọ báyìí. bí o ti wà nù. kọ́rọ̀ wọn dàbí ọ̀rọ̀. ẹ̀yin eré ìbò lẹ́mọ tẹ́ ń tà fún àwọn ìwọ ẹgbẹ́ ara yín lẹ́nu ọkọ̀ ìbò lọ́dọ̀ wọn. níta àmọ́ tàbí gbogbo owó rí pé níta ń pòdùsì táǹtàǹ tẹ̀lé kí ni Nàìjíríà ń pòdùsì tí wọ́n ń tà. tí ń tọ̀dọ̀ tiwa. èyí tí ń tọ̀dọ̀ tiwa lọ́dọ̀ wọn. kò sí. torí rẹ̀ sọ olókùúta wa náà láìpẹ́. báṣíkù àwọn náà ń ṣe wá ọ̀kadà àwọn náà ń ṣe wá ọ̀kadà wo ló tó ní méjì Nàìjíríà ní. kò sí. mọ́gbà wo ló tó ní méjì àwọn China tó bẹ̀rẹ̀ lánàá. ni wọ́n kó gbogbo ẹ̀ wọlé wá. China tó bẹ̀rẹ̀ lánàá. àpòjú òtítì yín ẹ̀yìn adarí wa Nàìjíríà àwọn ẹja kan bojú lásìkò yìí tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ojú òtítì yín China àná kí Nàìjíríà ọmọ ní kẹkẹ sí látara sọ́ọ́dí o ọmọ Nàìjíríà lèmi náà ẹ̀mí mo dá olójú ń fìmí fún yín. It's been an interesting time with Alhaji Saad Al-Lawayi, President, Kwara State Artisans Congress, Kwaku. He has answered lots of questions and they are very, very sensitive and sensible. If only you care to carefully examine those questions alongside his own answers. Honestly, it's been an interesting time with him and we hope that when we call him to the studio next time, he will be very much ready to come to the studio and grant our interview, sir. And the last question before he goes, Baba, okubiri kama ma fi ọ̀pápọ̀lọpọ̀lọ péjú gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà. Irú ìmọ̀ràn wo lẹ wá ní fún bí bóyá bí tẹ́ bá wo èmi báyìí tí mo jẹ́ bí ọmọ yín bóyá tí mò ń ronú pé èmi náà fẹ́ ní bóyá bí iṣẹ́ ọwọ́ kan àbáwọn tó ti wà ń bẹ̀ tí wọ́n ṣe ń bọ̀ tí wọ́n rò pé kíní ó ní bí ìpèníjà kan àbí méjì bó ni a ṣe lè ṣe ọ̀nà wo ni mo lè gbé gbà tó jẹ́ kíní ti sú mi ó fẹ́ le díẹ̀ ó fẹ́ nira díẹ̀ kí ni ìmọ̀ràn tẹ́yìn ní fún wa. ìmọ̀ràn tí mo ní ó rí gbogbo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbogbo ìbéèrè tó bí mi àwọn ọ̀rọ̀ mi ti kó tán àmọ̀ràn mi tí mo ní fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tí ẹ bá ti ń kàwé ẹ máa kọ́ṣẹ́ torí eégún tó bá kọjú ìrìn ní owó kan yìí o eégún tó bá kọjú yóò wòrán kan yìí ni o bí a ti ń jẹ oníṣẹ́ ọwọ́ nísìnyí yóò padà dà o àwọn ìjọba yìí náà ń gbọ́ wọ́n sì gbọ́ tí mo wí tí wọ́n bá padà wá yí sóníṣẹ́ ọwọ́ tí wọ́n bá rèrè bẹ́ẹ̀ wọn ò ní kẹ̀yìn tẹ kàwé wọn ò ní kàyìn kó mọ́ bọ́ ọ bá ti ẹ̀ kàwé nígbà tí mi ò kàwé tí mo lọ́pọ̀lọ́ jù ọ lọ mi ní bíìdì mẹ́jìsì ní bíìdì jíìbù kalẹ̀ sọ̀sọ́ wa bọ́ gba kọ́mpìnì lọ́dọ̀ lọ́wọ́ ni ìjọba náà ní mọ́tò wọn pé lọ wà ní ọ̀dà rẹ̀ kọ́ mọ kọ́ṣẹ́ ní pé tí wọ́n bá ti ń wá ń lọ léèwé kọ́ mọ kọ́ṣẹ́ bí n bá ń darí léèwé kọ́ mọ kọ́ṣẹ́ ìwé tẹ́ ẹ kà lọ́wọ́ tẹ́ ẹ mú sátífíkẹ́tì lọ́wọ́ tẹ́ ẹ mọ wáṣẹ́ tó ọba kọ́ṣẹ́ tó ọba mọ̀ kọ́ṣẹ́ nídìí pé kò gbé sátífíkẹ́tì lọ́wọ́ kọ́ mọ pọ̀ ń wáṣẹ́ látara mímọ̀ sẹ́tọ̀ ọmọ sẹ́niwó náà ti jòkó lóòtò ronú ló ti ṣe nǹkan tó ọmọ fi jẹun lójúmọ́ àmọ́ ìyẹn tó kàwé tó ka yunifásitì nígbà tó àpín tiẹ̀ mọ́ bí ìwé ní sì ń jẹra rẹ̀ ń pa tí ò ní sẹ́fi ṣe láti bí ọdún márùn-ún àdìsí tí kàn gbé pálí káàkiri lásán ẹ wo ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní stúdíò yìí nísìnyí ó ń ṣe ọwọ́ ni ṣé sí fúta màtí sí fúta màtí ni iṣẹ́ ọwọ́ wà láti oníṣẹ́ ọwọ́ ni yìí iṣẹ́ ọwọ́ wà láti
ẹni tí ó ṣe kámẹ́rà tí ó fi dé yẹn tí ó hàn níbi yọ̀rọ̀ ọkọ ni iṣẹ́ ọwọ́ ni ìwọ tó ń jòkólẹ̀ tó ń sọ̀rọ̀ tó ń fi ẹnu sọ̀rọ̀ bọ́ bá tiẹ̀ kọ́ nílé ìwé máa máa sọ èèbó ti ń kọ́ ilé ẹnu tẹ́ ẹ̀ sọ Yorùbá náà bí níbi adẹ wọ́n wà níwájú adájọ́ kan ní high court lọ́dún kan máa gba lọ́yà wá ṣe adẹ sọ́sọ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ ìrùn ẹgbẹ́ bàbá lẹ́jọ́ jẹ́ adẹ èèbó ń kọ́ lẹ́nu mo ní èèbó ń kọ́ lẹ́nu olúwa mi ẹjẹ́ sọ tọ́sẹ̀lẹ̀ lọ́jọ́ tí ẹgbẹ́ rẹ̀ ni adájọ́ ti ṣe jọ́ lẹ́nu mọ́tẹ́ adájọ́ ẹgbẹ́ rẹ̀ ni lọ́jọ́ tí ní sọ èèbó ń kọ́ lẹ́nu ni adẹ ẹgbẹ́ bàbá mi lẹ́jọ́ jẹ́ nù. lẹ́yìn bá sọ fún adájọ́ pé dábùjẹ́ ẹ̀rọ kan mi fúnra mi. ẹ̀rọ kan mi fúnra mi adájọ́ nípa ẹ̀ ẹ bá rò kan mi fúnra mi adájọ́ ní thank you ẹni wọn bí ọsẹ mọ fi mí lẹ pẹ̀lú adájọ́ òkú jáde. àbí. sọ fún yẹn lẹ́yìn téèyàn bá ń kàwé nísìnyí ìmọ̀ràn mi sórí mọ̀lẹ́lẹ̀ Nàìjíríà ní ìpàfì ẹ̀jẹ̀ àmọ́ kọ́sẹ̀ torí sí ọwọ́ ní ọ̀padà ní Nàìjíríà ń bọ̀ báyà. tí Ọlọ́run bá ṣe tán tó bá fẹ́ tún Nàìjíríà ṣe àwọn iṣẹ́ ọwọ́ ní ti síwájú. bàbá kò tiẹ̀ wá bẹ́ẹ̀mi ṣe rí sí kì í tún wá ṣe nígbà tó bá yá báyìí ṣùgbọ́n tó tẹ́ bá rí kódà ó dà pé ìjọba ti ń fi ọgbọ́n sọ fún àwọn ọmọdé ìwé ẹ̀ máa mú iṣẹ́ kíkọ́ díẹ̀. mo sọ kìnìún kan kì í ṣe owó tó pọ̀ ní ọ̀nà káì máa lè gbé pọlọ máa lè gbé ìbísí tí wọn kó lè yé wọn. yóò yé wọn báyìí náà. máa lè tóbi ẹ ṣe ń sọ ìwọ̀n ń gbọ́. gbogbo secondary school kọ̀ọ̀kan gbogbo secondary school gbogbo lásìkò tí wọ́n fi kọ́ ọmọ sí. ọmọ ń jáde secondary school yóò ti mọ̀ sẹ́ kó tó jáde. gbogbo primary school kọ̀ọ̀kan ọmọ ń jáde primary school yóò ti mọ̀ sẹ́ kó tó kóde ọ̀nà wo ni. wọ́n bí ní mo sì sọ ọ̀nà náà fún wọn. wọ́n wò mí pélé yọ kàwé illiterate àyíwò lẹ́gbẹ̀ẹ́ lè kọ̀kàwé èsì ń sọ ọ̀nà àbáyọ fún wọn. ẹ wá mú àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan granite bẹ̀rẹ̀ nínú wa kan granite oní certificate lọ́wọ́ ìbẹ̀rẹ̀ nínú wa ti sẹ́wọ̀n. nígbà tí mo ti wá sí ọ́fíìsì ni mo rí irú nǹkan bẹ́ẹ̀ pé sọ́tí yé àwùjọ. káwá pè wá pẹ̀tọ̀ ẹ wá máa lẹ́sìn ní àwọn ọmọ yìí ní skul káwá ní àwọn èèyàn pẹ̀tọ̀ ìwọ agbọ̀dọ̀ àdúgbò tí ọmọ pàkátà ní ọ̀tẹ́ǹkì àwọn skul ti ń bẹ ní pàkátà tó bá pa àwọn kan wákàtí kan tó lọ fa àwọn kan ní wákàtí kan tó lọ fa àwọn kan ní wákàtí kan àmọ́ fún wọn náà lówó lẹ́bù 2 àbí lẹ́bù 3 òdìsẹ́ òbòlẹ̀ lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé eré rẹ̀ ọ̀yà káwọn ọmọ èèyàn tó jáde skul wọn ti mọ̀ sẹ́kẹ̀ jẹ́ pọ́pọ́ sẹ́yìn wá jáde skul tẹ́lẹ̀ máa gbé tó lọ kọ́sẹ́. báwọn kọ́ńtì mi ti ń ṣe nu ló fi dàbí ẹni pé àwọn nílì nǹkan ṣe dùn àrùbùrà wọ́n gbé ọmọ 18 years ní zanzibar dáńdó ọmọ 18 years ọ̀dọ́ tí wàá mẹ́fà mú lọ wọ́n dà lálókù. kí ni wàá lọ sí bàbá. kí ni nígbà tí bá ń gbó. dákun ẹni tí ń ṣe ṣùgbọ́n àná àbíkà mi mọ bọ́rọ̀ mi léyìí. ẹ ṣe bàbá àmọ̀yìn bá tàgbàrọ̀ lọ wọ́n ní gbáyìngbáyìngbáyìngbò gbogbo ẹ̀ ń dùn lórí ètò gẹ́gẹ́ bí ẹ ṣe ń gbọ́ Alhaji Sir Aláwàyè látàrọ̀ tí wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì pátápátá fún Kwara State Artisans Congress Kwaco ní ìpínlẹ̀ Kwara. And thank you so much everyone. It's been an interesting time on the show Artisans on Moinet TV. To enjoy more of our interesting programs, kindly subscribe to Moinet TV on YouTube, Facebook, Instagram and Twitter. Amaila Kolawole Abbas, the legend. And always stick to Moinet TV. There are still lots of programs coming on, and we will keep bringing week by week different artisans from different professions. Week in, week out, you'll be hearing different stories. But it's been an interesting time with the president. I hope with his help, we are still going to get other expos from his association. So thank you so much, Baba. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ilé iṣẹ́ náà ní jóná o.